Africa Content TV. Ìwà ẹ̀tọ́ understand this. Àwọn náà bá wa ṣiṣẹ́ ibi tó ń báyàn ṣiṣẹ́ dé làwọn gọ́ọ̀mẹ̀ntì fi tọ́ọ̀nù union wa padà kúrò ní park and garage ló fi di union. Election lèmi lọ ṣe ní Òṣogbo. Election lẹ ṣe lóṣogbo. Election ni mo ṣe lóṣogbo tí mo fi wọlé as a president national union. Kò ń ṣe pé mo dédé lọ sórí àga yẹn. Mo lọ ṣe election ní tí gbogbo ayé rí election ni mo lọ ṣe. Ṣóyè yìí sì àwọn tó dẹ̀ yàn mí wọ ibẹ̀ àwọn southwest ní ṣóyè yìí sì ṣíàmánu Èkìtì ó wà ń bẹ̀, ṣíàmánu Ògùn ó wà ń bẹ̀, ṣíàmánu Oǹdó ó wà ń bẹ̀, ṣíàmánu Ògùn state ó wà ń bẹ̀. Ṣóyè yìí sì ó jẹ́ mẹ́rin tó wà ń bẹ̀. Lẹ́yìn ìgbà tí mo emerge padà mo ẹ̀ṣẹ̀ mọ́ bí mo ṣe bá wọn tí Ọ̀ṣun sọ̀rọ̀ tó fi tún dá union padà tó jẹ́ 5 ṣó ti yẹ yín sí ẹyọkọ tó kù là ń ṣe lọ́wọ́ ní Ọ̀yọ́ sí tí southwest máa fi pé. Bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé mi ó lè mọ yí àwọn àtúrí pé gbogbo àwọn ọmọ Nàìjíríà tàbá béèrè pé MC Olúwa ní ààrẹ ló mú lọ́bẹ̀ ọmọ Tinubu ni wọ́n kàn máa lọ fi yé bẹ̀ ni pé kì í ṣe pé ìbò kankan ó wáyé lórí ẹ̀. Ẹ ṣe olóòtú láàrin èmi àti àtọlọ́run àtòrílẹ̀-èdè tàwa yìí ṣáàrẹ lè ráyè láti máa dá sí ọ̀rọ̀ union kiri pẹ̀lú ẹ̀kọ́ tí ó wà Nàìjíríà sí tààrẹ ń túnṣe. Ṣé ààrẹ kọ́ lè dédé mú mi pé ó yá lọ jókòó sí orí àga? ẹ ti understand ṣe àwọn mẹ́mbà mi ló yàn mí àdìbò ni lọ́ fi yàn mí sí orí àga. It's not by power, it's not by jàǹdùkú àbí akó àjà union wa ń ṣí àjà ọ̀hún jà mọ́. Ẹ̀jà mọ́. Union wa ò gbọ́dọ̀ jà ọ̀hún ṣí àjà ọ̀hún jà mọ́. Ìwọ tó bá lọ sí pé ó lọ sí garage wàá fojú balẹ̀ ẹjọ́ wàá lọ ṣe ẹ̀wọ̀n ẹ̀. Èèyàn kò lè bọ́ sí táàsì kó sọ pé òun fẹ́ lọ sí garage òun fẹ́ máa lọ yàdó òun fẹ́ máa lọ gba garage kò ṣẹlẹ̀ mọ́ kò dẹ̀ ní ṣẹlẹ̀ lágbọ́rọ̀ náà ìkọ̀bíìsì ni à ń wá ní iṣẹ́ wa ti ń lọ sókè iṣẹ́ wa ti ń lọ tàbí káwọn èèyàn lọ tó ti lọ ṣe sẹ́mínà lábúrò tó ti lọ ṣe gbogbo ẹ̀ wọ́n á tẹ̀lé àṣẹ tó fẹ́ lọ mú àjà wọn fẹ́ lọ jà. Ẹ ti ń dá ara béèrè tá a fẹ́ béèrè náà lẹ ti ń dá òye àwọn ẹgbẹ́ yìí síjàgìrìjàgàn mọ́ o. Sẹ́yìn ẹ rí i pé ní PMS ní gómìnà Ṣèyí Mákindé ń wá tán fi bẹ̀rẹ̀ PMS lọ́wọ́ ṣùgbọ́n ó sì kú ṣe mọ̀ pé ẹni pé Alhaji Abidin Ejo gbẹ̀mọ̀ lẹ́tọ̀ọ́ láti mọ̀ pé àwọn jẹ́ alága kan ibo ni ó jẹ́ olú ilé ẹgbẹ́ yín báyìí nígbà tí ẹ ti gbà pé gómìnà ó mú ẹnìkan nínú ọmọ ẹgbẹ́ yín láti jẹ́ olórí gẹ́gẹ́ bí alága. Ṣé rí tí union bá padà nísinsìnyí ní èmi ẹjọ́ understand sí àwọn tó jẹ́ union yẹn ló máa lọ sí ọ́fíìsì national union tígò kan báyìí tí ò ní jábọ́ sílẹ̀. Kò sì ní sí wàhálà kankan. Olóòtú ẹlọ́kọ̀ọ̀rọ̀ mi lẹ̀. Ẹjẹ́ apolówó ọjà ètò jẹ́ ká jọ sọ fún tòní ohun tẹ̀. Now ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ ẹ ṣàlàyé ṣókí ìlànà tí ẹ fi ń ṣẹgbẹ́ yín bó lẹ ṣe ń tò pé bí lè bá lọ sọdún 2 ní àbọ̀dún 3 àbọ̀dún 4 bó lẹ ṣe ń tò. Ọdún 4 ni. Ìlànà ọdún 4 ni. Bẹ́ẹ̀ni. Ok. Ẹni tó bá ti lo 4 méjì ó jẹ́ 8 ẹlòmínà máa bọ́ ń bẹ̀. Èèyàn lè dìbò lẹ́ẹ̀mejì. Ó lè wọlé lẹ́ẹ̀mejì ṣòye lẹ́yìn ẹ̀mejì tó bá ṣe yẹn ẹlòmínà máa ṣe kíni ó máa bọ́ bẹ́ẹ̀. Ṣé dandan ni kẹ́ni ẹ lo ọdún sáà 2 ni tí ẹnìkan bá nífẹ̀ẹ́ kó náà fẹ́ jẹ alága ńkọ́. Ó lè jáde. Ok. Ẹni yẹn náà lè jáde but ẹ mọ̀ majority carry the vote ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ òṣèlú náà ni ṣó ti yẹ yín sí ẹni tí wọ́n bá ti dìbò yàn tí ẹni tó jẹ́ state chairman yẹn bá ṣe dáadáa ṣó ti yẹ yín sí àwọn ọmọlẹ́yìn àṣekínni á yàn padà tí ó bá ṣe dáadáa ṣó ti yẹ yín sí á yàn ẹlòmíràn síbẹ̀ but 10 or 4 years ni. Nígbà tí wọ́n dá ẹgbẹ́ NURTW lẹ̀ ẹgbẹ́ tó dá dúró ní lábẹ́ trade union sí lé abẹ́ ìjọba ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé ẹ ti gbé ẹgbẹ́ sí abẹ́ ìjọba. A gbé ẹgbẹ́ sí abẹ́ ìjọba
láàrin ẹ̀mí àti stéètì tí union bá wà tí gọ́ọ̀mẹ̀ntì yẹn bá wà ń bẹ̀ ẹ ti understand gọ́ọ̀mẹ̀ntì yẹn ní power ìkànnì constitution wa náà ṣòye yìí sì àgbọ́dọ̀ láti mọ gọ́ọ̀mẹ̀ntì tó bá wà ń bẹ̀ fún security. ẹ̀já wa wò báyìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ pé àwọn olóṣèlú sábà máa ṣàmúlò ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹgbẹ́ NURTW láti gbàjọba. ẹ mọ ẹbẹ tó bá wúrò èmi tí mo jókòó yìí sí kẹ lanu mi kẹ la ọkàn mi ṣòye yìí sí Bọ́lá Ahmed Tinubu ni. òun lẹ́yìn ṣe. ṣòye yìí sí because kò sí mo ṣe lè wà nínú onímọ́tò mo ti wà nú ẹgbẹ́ kan tẹ́lẹ̀ rí tí mo ti ń ṣe pátì. ok ṣòye yìí sí pátì yẹn ò wá lè sọ yìí pé ok MC ó yá ẹ jẹ́ ká lọ ṣe jàgídíjàgan bí ọkọ̀ gbáka ọkọ̀ gbogbo wa láti máa ṣọ́. ṣòye yìí sí anybody ti mọ ọkọ̀ tọ́mọ ẹ̀ wọ̀ tí anybody ti mọ ibi tọ́mọ ẹ̀ wà. ṣòye ìwọ tó rí ò bá pé ló máa wòye pé olóṣèlú kan fẹ́ lò ẹ̀ láti lọ dàbí kan rú. ìjọra sí iṣẹ́ wa láti ju gbogbo yẹn lọ sí pé èèyàn kọ́kọ́ dédé máa nílò máa sọ pé ìwọ tọ́ọ̀gì ò fẹ́ lọ sí kinní kan ọkọ̀ gbáka ọkọ̀ constitution ò fààyè. wọ́n ti ṣerú nǹkan bá ń sẹ́yìn. ẹ máa gbọ́ ẹ jẹ́ ń sọ ọkọ̀ fún yín ṣòye yín sí mo lè dínà ẹgbẹ́ mi abàǹpàṣẹ APC ni mí. carry member. yes ṣòye yín sí kò síbi tí ẹni tó bá gbé jáde ní ààrẹ nínú ẹgbẹ́ APC ṣòye yín sì tá à ní tẹ̀lé lọ ṣe campaign aṣáà máa lọ báràlù sọ̀rọ̀. tó bá dẹ̀ dìgbà election mo ò ṣáà ní fò kí n wá sí state ẹlòmíì láti wá dìbò yìí máa dúró ní local government mi ní that is Òṣòdì local government lẹ́kọ̀ọ́ tí máa ti dìbò mo ò lè lọ local government ẹlòmíì lọ dìbò ẹ ti understand what I'm saying. Òṣòdì yẹn ni mo ti máa dìbò láti bá àwọn aráàlú sọ̀rọ̀ ní local government mi pé ẹjọ́ ẹni táwa gbéjà ní eléyìí o ó yàtọ̀ sí union. ìyẹn yàtọ̀ ẹ̀ ń ṣẹgbẹ́ lọ́tọ̀ ni. ó yàtọ̀ sí union. ó papọ̀ mọ́ union. ó papọ̀ mọ́ union. bẹ́ẹ̀ ṣe wá kápẹ́ nìkan nìsín bí Tọ́mì ṣe jẹ́ ọmọ PDP yẹn tó jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ni ó fà á kalẹ̀ gẹ́gẹ́ bí alága PMS tí ìjọba mi bá wá wọlé ọmọ ẹgbẹ́ yín náà tó náà bá tún ṣe ẹgbẹ́ mi ṣé oní òtún jẹ́ alága ń gbà yẹn. ṣé tíjọba mi bá wọlé. tó bá wọlé. ṣó ti yẹ yín sọ pé ṣé ẹni tí ó wà bẹ́ẹ̀ tí ó fà lẹ̀. ṣe pé PDP ni ká wá sọ pé tí ń bọ̀ yìí o APC pọ̀ wọlé nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé ọmọ ẹgbẹ́ yín mi tó náà ń ṣe APC ni ó tún jẹ́ alága ń gbà yẹn. a máa kọ́kọ́ lọ bá gómìnà yẹn sọ̀rọ̀ pé kàn jọ pé nítorí union yàtọ̀ sí ẹgbẹ́ ṣò tí gómìnà yẹn bá dẹ̀ sọ yìí pé ókè o ìkọ́ tóun fẹ́ ní state òun lè léyìí o ṣòye yìí sì because of peace ṣòye yìí sì tá à ní jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ní state yẹn àgbọ́dọ̀ bá gómìnà yẹn fẹ́ kó tó fẹ́. ní tó jẹ́ ń béèrè ni pé lọ́pọ̀ ìgbà tíjọba bá ti pààrọ̀ bá àwọn tí ń bẹ ìjọba máa sá lọ ni àmì ò wá take over. because bóyá àwọn tó sá lọ yẹn bóyá ẹ̀kọ́ tó ṣe ní state tán wà yẹn ò dáa. wọ́n máa ń lé wọn kó ń gbà mí náà wà láàjì. ẹ máa gbọ́ kó tó lè léèyàn kó ní park ṣòye àwa tábà ti rí pé wọ́n ti shrine gómìnà yẹn sì sí ṣòye yẹn sì làwa máa ti nìde látàbújá wípé a fẹ́ lọ rí gómìnà yẹn behalf àwọn tó wà ń bẹ but tí gómìnà yẹn bá takú yí pé because of security purpose pé òun ò fẹ́ wà ńlá ìlú òun ìkọ́ tóun lè ṣe ní state òun tó lè fi rọ àwọn aráàlú ní ọkàn lélẹ̀ àmà àṣẹ́tì. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ketekete ẹ gbójú wò wá live and direct ẹ ṣíà ẹ̀ Alhaji Musiliu